ojúmọ́ ọlá tó mọ́ lónìí o, ojúmọ́ ire ni fún gbogbo wa. ọ̀yẹ̀ ayọ̀ tó là kò wá, ọ̀yẹ̀ ìdùnnú ló jẹ́ lọ́dẹ̀dẹ̀ tiwa. àwa dúpẹ́ agbólúwa ọba olóore ga, àfìyìn fọ́bẹ lẹ́bùrú kẹ́, ọba tó ṣe wá lọ́lọ́pẹ́, òun nìkan náà ló tó yìn gbà. bí mo bá wá yìn tí mo bá tún yìn àní tí mo tún yìn títí nítorí ẹlòmíì kọ́, nítorí Olúwatóyìn náà ni ọlọ́jọ́ ìbí òní olóríire la ṣe yin Olúwa. Olúwatóyìn Àdùnní ọmọ Látóyè, gbogbo wa pátá la panupọ̀ tá a kí ọ kú ayẹyẹ orí kádún. Happy birthday to you. Olúwatóyìn Àdùnní ọmọ Látóyè ìyálájé, congratulations là ń kó lóríire. ìwọ l'Èdùmàrè ṣàlẹ́ṣà tó dá ọ lọ́lá, tó dá ọ sí, tó tún mú ọ borí ọdún tá a tún fi ń bá ọ gbólúwa ga. Many happy returns là ń kọ́ lọ́jọ́ ìbí, gbogbo wa pátá la bá ọ jó, tá a bá ọ yọ̀, tá a bá ọ dáwọ́ ọ̀dùnnú, tá a bá ọ yọ̀ ní ṣẹ̀ṣẹ̀. aya oyè níran máa dá gọ̀jọ̀gọ̀jọ̀, obìnrin rere lọ́ọ̀dẹ̀ ọkọ, abiyamọ tó mọ̀kẹ́ tó mọ̀gẹ̀ ìdílé. yèyé Olúwatóbi lọ́ba, yèyé Ayọ̀bámi lọ́lá Olúwa ọba, ògo ayọ̀ rẹ ò ní rẹ̀ dànù. ìyálájé ló ń ṣọjọ́ ìbí, gbogbo wa là ń dáwọ́ ọ̀dùnnú, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. aláṣẹ Tóyètóyìn Diary Kitchens ni mò ń kí. Laurel M.O. Maryland ló fìkàlẹ̀ sí nílé oúnjẹ tó ń jẹ àdídùn àjẹpọ́nulá tó ṣọ̀rẹ́ àwọ̀ táwọn sọmọ̀rí ń kan sáárá sí ti ń sọ nílẹ̀ Amẹ́ríkà. bí mo bá ń kí ọ tí mo tún ń kí ọ títí, bí wọn ò bá kí ọ relé àwọn baba tó bí ọ lọ́mọ, ajẹ́pọ̀kù síbì kan ni. ìwọ lọmọ wọn lókè Imesi Ekiti, lágboolé ọba lórin lódò ẹsẹ̀. òkè Imesi ọmọ àgbà ògo tí kì í jẹ́ ká tanná òru ní Imesi, òkè Imesi ọmọ agbọ̀nà àti iriwogun, ẹ̀yin lọ́mọ afàgànjà. òkè Imesi ọmọ arógun má sá, arógun má tìdí, arógun má jáya lóló, ọmọ òkè lùdí ògùn, olókè méjì ìtakọ ìtabo lórí ara wọn. òkè Imesi ọmọ Òyèlágbò, ìlú akọni, ìlú Fábùnmi, ọ̀ràràlàdá, abojú agada bíi iná. òkè Imesi ọmọ Òyèlágbò. Many happy returns. gbogbo ẹbí ará àtọ̀rẹ́ àtafẹ́nifẹ́re pátá ni wọ́n ń kí ọ. Abíọ́dún Ọlátóyè, Sànmí, Kẹ́mi, Bímpé àtàǹtí Fúnmi, gbogbo wọn ló ní long life and prosperity fọlọ́jọ́ ìbí. Tóbilọ́ba àtayọ̀bámi ní congratulations to you mommy. ẹni tó wá ní kí n kí ọ lólóríire tí ń yọ̀ fólóríire. Mr. Johnson Ọlájídé Òjó, aláṣẹ àtolùdarí Plum-Based Group of School, ilé ẹ̀kọ́ níbi wọ́n ti ń kọ́mọ tó yàn tó yanjú tó fìkàlẹ̀ sí Nàìjíríà. èmi alukoro kìlọ̀ wà bàjẹ́ fọ́mọ aráyé mo wúre tí o. Olúwatóyìn Àdùnní ọmọ Látóyè, mo lọ́dọọdún làárọ̀ rógbó, ọdọọdún làárọ̀ àwùsá, ọdọọdún làárọ̀ mo bì lórí àtẹ. àṣọdúnmọ́dún ni tàṣọdúnmọ́dún, àṣoṣùmọ́ṣù ni tàṣoṣùmọ́ṣù. oṣù ọdún yìí kó o tún ṣẹ̀mí tìretìre gbogbo. more money in your account, more calendar to count for success. àṣèyíṣàmọ́dún o, àṣàmọ́dún ṣẹ̀mí. Long life and prosperity to the celebrant. Courtesy Mr. Johnson Ọlájídé Òjó.